Good morning, good afternoon, good evening. My name is Okulo. I've continued to talk about people with kidney concern, but people are not understanding it. And that is why I'm going to lead protests in 5 eastern states. Just last night, I told people around Enugu with kidney issues to come. Look at them, all of them. And if you don't... Kubukubu lójúde ìṣẹ́rìmọ̀gbé apábùkù tanná oṣó orúurúwẹ̀wẹ̀ ẹ̀jẹ̀ kalẹ̀ àgọ́dọ̀yọ́ ọ̀jásẹ̀ ẹ̀fọn ṣoògùn ó dayáyá mọ́ ní fún àfọ̀nbalẹ̀ ró kì í ìṣẹ̀ǹbáyé gbẹ̀ngbẹ̀nì kì í tan alágbára tó gbóná girigiri tó da jẹnẹjẹnẹ bolẹ̀ lálẹ́ ó tù ó dáyé àgọ́dọ̀yọ́ a powerful historical fact of àgọ́ ọjà a brutal takeover iṣẹ́ ìwádìí ìmọ̀ ìjìnlẹ̀ ti lọ jìnnà lórí pírójẹ́kìtì kárí onígbọ̀wọ́ tá ọjọ́ ṣe é lókù nítorí àwọn àrọ́mọdọ́mọ wa lẹ́yìn wa ọ̀la tí wọ́n mọ̀ wọ àrọ́bá àgọ́dọ̀yọ́ bàbá ìtàn lórí fọ́nrán ní sinimá owó bowó owó ńlá láti ná débi tó dé yìí ìdí abájọ́nu tá a fi ń wá onígbọ̀wọ́ tá ọjọ́ gbé kalẹ̀ dúró gbangba gidigba kó dọ̀bẹ̀ tá ọjọ́ máa bùlá tó bá jẹná tán tẹlifóònù nọ́mbà yìí ni kẹ́ ẹ máa pè 0915-147-9599 tọrọ wa bá ti jọ wọ Polaris Bank account Awikonko TV Advertising Company Limited ní 409-189-9393 lẹ́wọ̀n máa sanwó sí àgọ́dọ̀yọ́ a cinema project projecting a cultural heritage in O2 land. Watch out. ẹ já kíra dédé àkókò yìí bèkìbè tẹ bá ti láǹfààní láti máa wo mi láti máa gbọ́ mi adéhùnmọ́ bí owó ọ̀rọ̀ yín náà ni tí ó tún sọ lówó ẹ̀ ní mọ̀sọ́mọ́sọ́ akandọ́rọ̀ Àwíkòǹkò ló kọ́ tèmi o àjàó àròyìn rè Àwíkòǹkò aṣọ òrójú ọlọ́rọ̀ bọ́lọ́rọ̀ bá gbọ́gbìn bàbá ńlá bàbá ọlọ́run ṣe ẹ̀kẹ́ ni mi ò máa dúró fọ́ tilé gbàngbàng tẹ́ bá wo fídíò tí mo kọ́kọ́ lò ẹ rí i pé àwọn èèyàn tí ń bẹ ń bẹ wọ́n jẹ́ àwọn tí àìsàn kíndìnrín ń yọ lẹ́nu kọ́lọ́mọ́ fàìsàn tí ò gbóògùn kọ́lọ́mọ́ fi ṣe wá kọ́lọ́mọ́ sọ wá di àrùkiri yàn tòkò kọ́lọ́mọ́ jẹ́ kọ́ wá di ẹni tí wọ́n mọ̀ gbé dìgbàdìgbà káàkiri ilé ìwòsàn nígbà délé ìwòsàn ni wọ́n pé nǹkan kan ìṣẹ̀lẹ̀ ń ṣẹlẹ̀ mẹ́wàá ń ṣẹlẹ̀ ń dúnìyàn àwọn èèyàn yìí wọ́n pè fún àánú àti ìrànlọ́wọ́ ibi táwọn èèyàn yìí wà ó jẹ́ apá ìlà oòrùn gúúsù orílẹ̀-èdè yìí àwọn èèyàn south east mo ń sọ̀rọ̀ láti àwọn tó wà nípínlẹ̀ Abia, Anambra, Ebonyi, Enugu àti ìpínlẹ̀ Imo àwọn náà ni wọ́n sára wọn jọ kí ló dé tán fi sára wọn jọ kennedy tí wọn ò fi ní sára wọn jọ àwọn èèyàn wọ̀nyí gbogbo wọn ló ní àrùn kíndìnrín tá a máa ń pè ní kidney problem now ọ̀pọ̀lọpọ̀ wọn ti wà lọ́sípítù tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣùgbọ́n kò sí owó láti tọ́jú ara wọn àwọn ilé ìwòsàn wọn tẹ̀síwájú ìtọ́jú lórí wọn mọ́ngbà tí ò sówó tí ò sí ìrànlọ́wọ́ láti bí kankan so eléyìí ló jẹ́ kí wọ́n kóra wọn síta kí wọ́n bẹ àwọn gómìnà wọn pé kí wọ́n dákun dábọ̀ kí wọ́n dìde ìrànlọ́wọ́ sí àwọn tẹ́ bá dẹ̀ wo ohun tí wọ́n ń pè ní kidney problem ó kò lérémọdé o ó kò ní wàsá dàńdógó kọjá àbínúdá ẹni tí ó tọ́jú ẹ̀ tàbí tí ó ṣe kidney transplant ẹgbẹ̀lẹ́gbẹ̀ mílíọ̀nù lọ́nà àìmọye ní máa ń padà já sí ní tí ó tọ́jú kidney problem a máa sọ̀rọ̀ nípa 20 million naira or more than nísìn láyé ìgbà kan bíi 5 million 6 million 7 million 10 million èwo nínú ẹ̀ ló rọrùn láti rí lásìkò yìí so ó jẹ́ kí ọ̀rọ̀ àwọn èèyàn wọ̀nyí kó touch mi number one mi ò mọ̀ bóyá àwọn gómìnà ìpínlẹ̀ márààrún tí mo dárúkọ yìí mi mọ̀ bóyá wọ́n ti respond sí wọn bóyá wọ́n ti gbé ìgbésẹ̀ lórí wọn ṣùgbọ́n nǹkan tí mo fẹ́ sọ tó gbé mi wá gangan ni pé gbogbo gómìnà ìpínlẹ̀ ńlọ yẹ kí wọ́n ní ojúṣe sáwọn tó bá ní àrùn kíndìnrín yìí kó tó di pàtẹ́ sọ̀rọ̀ nípa kí ló fa àrùn kíndìnrín àwọn tó kọ́kọ́ ní báwo ni wọ́n ṣe fẹ́ nírètí tó dáa bóun náà ṣe fẹ́ nígbàgbọ́ wípé ẹ̀mí àwọn wà nínú ẹ̀mí àwọn máa dè tàbí àwọn máa rí ọ̀nà àbáyọ ó máa ń da kéèyàn máa ní àrùn ju pé kéèyàn lárùn kó máa tọ́jú ẹ̀ lọ tàbí kó máa manage ẹ̀ ló jẹ́ káwọn ọ̀jọ̀gbọ́n sọ wípé prevention is always better than cure. Now ẹni tó bá láìsàn kíndìnrín tó bá lówó lọ́wọ́ láti pààrọ̀ kíndìnrín ẹ̀ ǹjọ́ orí dónà ǹjọ́ orí ẹni tó ṣetán láti fi tiẹ̀ lẹ̀ tàbí tó ṣetán láti tà á tí wọ́n yọ tí wọ́n fi sí tọ̀dọ̀ ẹ̀ so ṣé gbogbo àwọn èèyàn wọ̀nyí náà máa láwọn tí wọ́n fi pààrọ̀ rẹ̀ gbówó bá tiẹ̀ wà torí kíndìnrín kì í ṣe tán mọ́ ń rà lórí igbá kì
kì í dẹ̀ sí ta sọ pé ẹ pa ewúrẹ́ kan yọ kíndìnrín ẹ̀kẹ́ fún èèyàn, kíndìnrín èèyàn náà ni wọ́n lò fún èèyàn. Àwọn ìwo náà máa ń yọ kíndìnrín wọn láti fẹ́ lòmíì lẹ́ni tó bá ní méjì tó ń ṣiṣẹ́ dáadáa, torí wọ́n jẹ́ kó yé wa wípé ẹyọ kan tó wá lò ṣùgbọ́n méjì lọ́lọ́run fún wa. Èmi wá wo pé Ọlọ́run tó dá ojú méjì wọ́n mọ̀ pé ẹyọ kan ó ríran, ọkàn fìkan kún ká lè wò rere téhun ni. Ọlọ́run tó mọ̀ pé kíndìnrín kan ṣiṣẹ́ tó fún wa méjì, ó mọ̀ pé kó lè bá ṣiṣẹ́ perfectly lójú fún wa méjì. Mo pàpà síbẹ̀síbẹ̀ ní ojú ní rójú ṣàánú. Ọmọ a máa fún bàbá ní kidney, ìyàwó a máa fọ́kọ, ọkọ a máa fún ìyàwó, ẹ̀gbọ́n a máa fàbúrò, àbúrò a máa fẹ́gbọ́n pé kán lè live. So gbogbo àwọn nǹkan yìí ló fa sábàbí tí mo fò pé ọ̀rọ̀ ẹ ní kéèyàn sọ̀rọ̀ nípa rẹ̀. Now kí làwọn nǹkan tí ó ń fa kidney problem ká tó lọ sí medical aspect of it. Ǹjẹ́ ẹlẹ́jẹ̀ mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó ń ṣe wá ní Nàìjíríà àfọwọ́fà wa ni, torí láyé àtijọ́ kó tó di pé àwọn òyìnbó dé gan, àwọn bàbá wo kì í láìsàn kíndìnrín, Kennedy gbogbo tí wọ́n jẹ fresh ni. Àkọ́kọ́ ni pé kò sóúnjẹ inú agolo, ẹ̀kejì ni pé kò sóògùn tábìlẹ̀tì tàbí nǹkan tán rọ sínú ike wá tàbí nǹkan tán rọ sínú ògò wá, kò sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ nígbà náà. Báìsàn bá ń ṣe wọ́n, bí nǹkan bá ń ṣe wọ́n, borí bá ń fọ́ wọn, bára bá ń dùn wọ́n, egbòogi àgbo ni wọ́n kì fúnra wọn. Àwọn nǹkan yìí wà natural. Lóòótọ́ ìgbà táwọn òyìnbó dé náà bẹ̀rẹ̀ sí ní criticize wa, àwọn tí wọ́n máa gbo kò lódiwọ̀n, ṣe hàn pé oògùn ìbò tó bá jẹ́ pé síbí méjì lẹ́lò tàbí síbí kan wọ́n ti kọ́ sí lára, ilé tó bá jẹ́ tábúlẹ̀tì méjì èyí tó jẹ́ yọkan wọ́n ti kọ́ sí lára. Gbogbo àwọn eléyìí àwáwí ọ̀làjú ni. Àwọn bàbá wa ti mú kọ́ọ̀pù àgbo ó ṣiṣẹ́ lára wọn, wọn ò lódiwọ̀n ṣùgbọ́n kò ṣiṣẹ́ òdìrí. So gbogbo àwọn nǹkan yìí ọ̀làjú ló mú bá wa. Oúnjẹ inú òkè, oúnjẹ tí wọ́n preserve tán fi chemical preserve, oúnjẹ inú ọ̀rá, oúnjẹ inú ògò, oúnjẹ inú agolo, gbogbo ẹ̀ ló ti dé bá wa. Àwọn tó mu sìgá, àwọn tó mu nǹkan eléyìí tó tún wá jẹ́ pabambarì náà ni pé fake things, fake drugs. Ǹjẹ́ ẹ mọ̀ pọ̀ wà? Oògùn tó jẹ́ pé ọ̀tọ̀ ni tí wọ́n pò, oògùn àwọn oríṣiríṣi àwọn èèyàn ní NDLEA mú, tó jẹ́ pé oògùn tó ti expire ni wọ́n tún máa repackage sínú ike tuntun, wọ́n dẹ̀ ń ta fún wa. Gbogbo àwọn nǹkan yìí ló ń fa kidney problems. So ọ̀pọ̀lọpọ̀ nǹkan ẹlẹ́rìndòdò là ń mu tó jẹ́ pé àmọ́ bí wọ́n ṣe package ẹ̀, tó jẹ́ pé ọ̀tọ̀ oríṣiríṣi nǹkan ni wọ́n kàn pò bẹ́ẹ̀ kọ́kàn lè yọ kọ́lọ̀ lásán làwọn wà after. Wọn ò ronú damages tó máa kọ́ sínú ara wa. So gbogbo àwọn nǹkan yìí ló ń fa kidney problem. So gẹ́gẹ́ bí ẹni tó ń sọ, ó ní okay, look at these people in the video. Many of them are younger than the youngest person here. All of them are suffering from kidney failure. What's the major cause? It is fake as some standard drinks. Kò wà limited sórí ìyẹn nìkan. Àwọn èèyàn tó bá ní diabetes náà máa ń lead sí kidney problem, wọ́n máa ń wà tend to have kidney problem. Àwọn tó ní heart problem àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Okay, please stop drinking minerals. Does that solve anything? Nígbà tí ẹ bá sọ pé ká má mu mineral, ọ̀nà méjì ló pín sí. Fáwọn èèyàn tó ń tà, fáwọn èèyàn tó ń mu, ẹ kàn sọ pé kán mọ́nítọ̀ ẹlẹ́rìndòdò tán bá fẹ́ mu ni. Kò sẹ́ni tó lè stop pé kán má mu ẹlẹ́rìndòdò. Àìmọye ẹlẹ́rìndòdò láti mu láti gbà wáṣẹ̀, nǹkan kò ṣe wá. Ṣùgbọ́n àwọn oríṣiríṣi tó ń jáde ń kọ̀rọ̀, tẹ́ ń rà ní kọ̀rọ̀, ó ní kẹ́ mọ́nítọ̀ dáadáa. Juice, wines, alcohol and smoking. Okay? There is no enjoyment in these things other than death. Bó bá sọ wípé kò sí enjoyment nínú sìgá, egbò mímu, ọtí líle mímu, a lè sọ pé kò sí enjoyment nínú ẹ̀. So àpọ̀jù rẹ̀ òun náà máa fa kidney problem nítòótọ́. Alright, ẹ jẹ́ sáré débí ná. Kidney failure patients appeal to governors in the southeast of Nigeria. An urgent public health appeal has been directed at Southeast Nigerian governors Abia, Anambra, Ebonyi, Enugu and Imo following a sharp rise in kidney failure cases. Humanitarians and advocates such as philanthropists Indigbo have highlighted dozens of distressed patients stranded in regional facilities like Pike Lane Hospital in Enugu, unable to afford expensive life-saving dialysis sessions. Key concerns and demands escalating costs. Routine dialysis and prospective kidney transplants remain financially impossible for most families, leading to
leading to preventable deaths. Call for investigation. Advocates are urging state governors and the Federal Health Ministry to launch comprehensive epidemiological studies into potential regional triggers such as unregulated consumable, fake drugs, and environmental factors. Systemic intervention. Critics stress that public crowdfunding on platforms like Facebook offers only temporary relief. Now, crowdfunding yẹn mìíràn ti ṣeré. They demand that governor build subsidized, well-equipped dialysis and testing centers across every local government area. Now, àwọn last few words ni mo máa sọ̀rọ̀ lé lórí. Now, crowdfunding lórí Facebook. Àwa náà ti báyàn ṣeré. Láyé ìgbà yẹn mo lẹ́nìkan tó ní kidney problem látòṣogbo tó pè mí pé kí n help àwọn. Lóòótọ́ kò kí ń ṣe course mi, kò kí ń ṣe culture mi, kò dẹ̀ ń ṣe nǹkan tí mo máa ń ṣe láti máa báyàn gbowó, but mo take care upon myself nígbà yẹn. And máa yẹn ti fẹ́ pé 60 years àbí kan ti lé ní 60 years. But nígbà tí mo sọ to God be the glory, àwọn family Adeleke gbọ́ngbà yẹn. So wọ́n dẹ̀ contact pé àwọn máa take care bill ẹ̀. Lo and behold, wọ́n gba passport fún. Lo and behold, wọ́n fly ẹ̀ lọ sí India lọ́dún náà lọ́hùn. Gbogbo bọ́n ṣe processing gbogbo ẹ̀ ló send pictures mi ìgbà tán wà no plane. Ó dẹ̀ ní tóun bá dé ó máa wá dúpẹ́ lọ́wọ́ àwọn èèyàn. Ó dé lóòótọ́, ìgbà tó dé ó sọ fún mi, mo bá sọ̀rọ̀, but bí ọ̀sẹ̀ bíi mélòó kan àbóṣù bíi mélòó kan tí mo ní kí n pè ọmọ ẹ̀ ló pì kọ́. Ọmọ ẹ̀ sọ fún mi pé dáàdì òun ti kú. Now kí ni tí mo fẹ́ mú jáde níbẹ̀ ni pé gbogbo owó tí wọ́n ń ná yẹn ó wà wasted. But kò sẹ́ni tí ó wo aláìsàn níran wípé ká dúró dìgbà tó bá máa kú. Gbogbo àná la máa fẹ́ take step because moment ẹni yẹn ti sick tó tí mo ti máa ń sọ̀rọ̀ ẹ̀ lórí program mi ni woman kan ti pè mí láti UK ní Akanda. Máa ń tẹ́ ló ní kidney problem yẹ kí ni age ẹ̀ mo ní 60 plus. Kí n má sọ lórí social media, kí n má sọ lórí ìtàkùn ayélujára. Woman yẹn ni ó sì padà máa lọ because ẹni tó bá ti lé ní 50 láti manage kidney problem ó máa ń difficult gan. Even tán bá ṣe even tán bá ṣe transplant fún ó ní complication náà ló máa padà pa. So ẹni yẹn jẹ́ expert, ọmọ Nàìjíríà ni ọmọ Èkìtì ni ṣùgbọ́n London ló ń gbé. So gbogbo àwọn nǹkan yẹn ó wà into consideration ń pé àwọn tó ti ní kinní yìí ẹ̀kọ́ ńlá ló yẹ kó jẹ́ fáwa tá à ń jẹun tá à ń mu nǹkan láti kíyèsí nǹkan tá à ń jẹ tá à ń mu because kéèyàn má ní kidney problem ó pè jù kéèyàn ó ní kó ẹsẹ̀ máa tọ́jú ẹ̀ lọ. Ẹ jẹ́ ká kọ́kọ́ gbọ́rọ̀ lẹ́nu bọ̀bọ́ yẹn tá a bá dé ká wá wo symptoms ẹ̀ níwọ̀nba kékeré náà ni because tí mo kó síwájú mi ọ̀pọ̀ gan ní bá dẹ̀ ni mo fẹ́ dé gbogbo ẹ̀ yóò ti pọ̀ jù gan fẹ́yìn èèyàn tẹ́ fẹ́ gbọ́. God bless you. MDT Freight and Logistics iṣẹ́ wọn dára o lówó pọ́kú ni wọ́n jáfáfá o wọ́n ṣe é gbọ́kànlé MDT wọ́n kárí ayé. MDT Clearing, Freight and Logistics. Alékìtìntì gbogbo èèyàn ló ròyìn iṣẹ́ wa. Cargo services wa lẹ́sẹ̀kẹsẹ̀ lówó péréte. Lẹ́wọ̀ gbé gàrí, epo pupa, èlùbọ́, ẹ̀gúsí, ẹja gbígbẹ, irú, àpọ̀n, aṣọ, ìlẹ̀kẹ̀, àwọn ìwé pàtàkì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ránṣẹ́ sáwọn èèyàn yín láti Nàìjíríà sí Europe, UK, US, Canada, ibikíbi lágbàáyé. Kò tán síbẹ̀. Ẹ̀yin tẹ́ wà ní Canada, ẹ máa bọ̀ lọ́fíìsì wa ní Canada. Fún ohun tẹ́ ẹ fẹ́ gbé wá sí Nàìjíríà, ìbá ṣe mọ́tò, electronics, ohun èlò lóríṣiríṣi lọ bẹ́ẹ̀. Ẹ̀yin tẹ́ ẹ ní kọ̀ǹtínà, ọwọ́ kan láò clear kọ̀ǹtínà yín fún yín nílùú Èkó. Bó ṣe jẹ́ pé a tún lè bá yín gbẹ́rù yín dẹnu ọ̀nà yín níbikíbi lórílẹ̀‐èdè Nàìjíríà. Bẹ́ẹ̀ náà ló ṣe jẹ́ pé fún ẹ̀yin tẹ́ wà ní GTA area àtàwọn ìlú mìíràn ní Ontario, Canada, a tún lè wá gbé lọ́dọ̀ yín pẹ̀lú àsọyépọ̀. Olú-iléeṣẹ́ MDT ní Nàìjíríà wà ní number 5 Do Best Crescent off Olutosin Ajayi Street, Ajao Estate, Oshodi, Solo, Lagos. Ẹ bá wa sọ̀rọ̀ 0912 907 4004. Ẹ̀ka
iléeṣẹ́ MDT Second Avenue 22 Road G Close BMAC Plaza Festac Lagos ẹ pè 08108368507. iléeṣẹ́ MDT ní Canada kalẹ̀ sí 68B Commercial Road Bolton Habionfont Intersection Ontario L7E 1K6. Please call +1437 655 4402. MDT Clearing, Freight in Logistics, Assured Delivery. There is a place to enjoy some me time, to enjoy a quick getaway, a place to relax, chill and enjoy an aesthetic space, a place to relax and recoup. Why not try EP Homes? EP Homes is a one-bedroom shortlet, a modern-day Airbnb for a serene, cute and enjoyable experience. At EP Homes, there is 24-hour security, 24 hours electricity, fitted kitchen, parking space, Wi-Fi, Netflix and chill, table tennis and snooker board, car rental services, and guess what? We are affordable. To the 13 Kíndìnrín Street, Elele, Ile-Ife, Osun State, Nigeria. Want to see for yourself? Make inquiry or make reservation right away. Call EP Homes on 0802 116 3541 or 0906 416 1511 or send us an email on edgeplusinnovation26@gmail.com. If the world is too fast, come to EP Homes. You will love it. Etí tó ń gbọ́ wa nílé mo sì kí gbogbo ojú tó ń wò wá nílé pé ojú tẹ fi ń wò wá ò ní fọ́ etí tẹ sì fi ń gbọ́ wa ò ní di. Orúkọ tèmi ni Godwin tí gbogbo ẹ̀yin èèyàn mọ̀ sí ìyá Ìjẹ̀bú. Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ ní ìṣe wa wípé ìlera yín òun ló jẹ wá lógún. A tún ti dé bí a ṣe ń dé o. Gbogbo ẹ̀yin tí ẹ ní ìṣòro tó jẹ́ pé ọkùnrin tó dàbí obìnrin nínú ilé, ọkùnrin tí ò lè ṣojúṣe pẹ̀lú ìyàwó ẹ̀, ẹ kàn sí iléeṣẹ́ Godwin. Ẹ̀yin tó jẹ́ pé pépà lẹ máa ń kà lálẹ́, ẹ má ka pépà bò, ẹ kàn sí wa. A ní pákéjì oríṣiríṣi fún yín, a ní 3-in-1, a ní 2-in-1 fẹ́yìn ọkùnrin tó lè jẹ́ kẹ́ tó máa jẹ́ kẹ́ ṣe bó ṣe yẹ kẹ́ ṣe. Bákan náà ni ìṣòro tí a ń pè ní arthritis. Arthritis yìí ó ń ṣọkùnrin ó ń ṣobìnrin, orúnkún ríro, ìbàdí ríro, ọrùn ẹsẹ̀ ríro, ẹlòmíì ó lè jẹ́ osteoarthritis lónìí, ẹlòmíì rheumatoid arthritis, ẹlòmíì ìdẹ̀rẹ̀ kò ní lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀, ẹlòmíì ò lè bẹ̀rẹ̀ kírun, ó ṣeé ṣe kó jẹ́ sciatica ni, ó ṣeé ṣe kó jẹ́ lumbar spondylosis ni, ẹlòmíì ìdẹ̀rẹ̀ arthritis ni. Tó bá ti di pé ìbàdí ń wọ́ ẹ̀ ò lè bẹ̀rẹ̀, ẹlòmíì orúnkún ríro, ẹlòmíì ẹsẹ̀ á máa gbóná, ẹlòmíì àpapọ̀ rẹ̀ á máa gbóná, ẹlòmíì ẹsẹ̀ á máa gbọ̀n, ẹlòmíì ara á máa tá, orí á máa tá, àpapọ̀ ara máa tá. Ẹ kàn sí iléeṣẹ́ Godwin ìyá Ìjẹ̀bú. Ẹlòmíì ò lè fojú ọwọ́ ẹ̀ báyìí, gbogbo ọwọ́ á máa ró. Gbogbo ẹ̀yin tẹ́ tí ń lò náà ẹ máa jẹ́rìí sí. Ẹ kàn sí iléeṣẹ́ Godwin ìyá Ìjẹ̀bú. Bákan náà ni àwọn èèyàn tó ń tọ̀ ìtọ̀ àtọ̀jù. Ìtọ̀ àtọ̀jù yìí ó ṣeé ṣe kó jẹ́ pé prostate enlargement ni. Fún ẹ̀yin ọkùnrin tẹ́ ti lé lọ́mọ 40 ọdún tẹ́ bá ní prostate enlargement, ẹ lè máa tọ̀ léraléra. Ẹlòmíì ò ní rí tọ̀tọ̀ rárá. Ẹlòmíì ìdẹ̀rẹ̀ tó bá fẹ́ tọ̀ á máa ní ìrora. Ẹlòmíì ìdẹ̀rẹ̀ kó tó débi tó máa tọ̀ sí ìtọ̀ yìí ti máa jábọ́. Ṣùgbọ́n obìnrin ní a máa tọ̀ léraléra kó tó débi tó máa tọ̀ sí ìtọ̀ yìí á ti máa jábọ́. Ó ṣe é ṣe kó jẹ́ weakness of bladder làwọn ní, àbí kó jẹ́ infection, àbí kó jẹ́ diabetes insipidus tí a mọ̀ sí àtọ̀gbẹ. Ìyẹn náà lè fà á ká máa tọ̀ púpọ̀ jù. Ẹ kàn sí iléeṣẹ́ Godwin ìyá Ìjẹ̀bú. Èyíkéyìí tó lè fà á kẹ́ ẹ máa tọ̀ púpọ̀ jù ara iṣẹ́ wa ni. Lára iṣẹ́ tèmi jogún látọ̀dọ̀ bàbá mi ni. Àtọ̀jú yín gbogbo ẹ̀ ó sì padà sí àyè ẹ̀ bó ṣe tó àti bó ṣe yẹ. Bákan náà ni àwọn tó ní hepatitis, ooru inú ẹ̀dọ̀ ni. Ṣùgbọ́n tí hepatitis bá ti pẹ́ lára, ó lè ba ẹ̀dọ̀ jẹ́, ó lè fà á kéèyàn ní enlarged liver, ó dẹ̀ lè fa oríṣiríṣi ìṣòro sí ẹ̀dọ̀ yẹn. Ẹlòmíì á máa ní àmì bí kínú máa dùn, bí kójú máa pọ́n, kítọ̀ ẹ̀ máa pọ́n. Ẹlòmíì dẹ̀ kò ní rámì rárá, bóyá lọ ṣàyẹ̀wò wá kàn sọ fún pé ó wà positive, ẹ kàn sí wa. Ẹlòmíì ìdẹ̀rẹ̀ ó lè jẹ́ liver cirrhosis lòun ní, èyíkéyìí tí ẹ ó ìbàjẹ́, ẹ kàn sí iléeṣẹ́ Godwin ìyá Ìjẹ̀bú. Bí mo ṣe sọ̀rọ̀ ẹ̀yin tẹ́ ní prostate, ó jẹ́ prostate enlargement ni, ó jẹ́ prostate cancer ni, ẹ kàn sí wa. Pẹ̀lú ògo Ọlọ́run ẹ ní rí bákan náà mọ́. Mo ti sọ fún yín gbogbo ìṣòro yòówù kẹ́ ní ewé àti pòpọ́nbélé tí àwọn bàbá wa ń lò láyé àtijọ́ tá a ti gbé kalẹ̀ lọ́nà ìgbàlódé tó sì ṣe bẹbẹ lágbára, òun là ń lò fún ọmọdé àti àgbà. Ẹ kàn sí wa ẹ ní kábàámọ̀ pẹ̀ ṣe bẹ́ẹ̀. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi ni 080 330 34777 080 330
347777. ẹ bá wà lamẹ́ríkà kẹ́ ẹ wà ní Spain kẹ́ ẹ wà ní UK ibikíbi tẹ́ ẹ bá wà ó jẹ́ Canada ni ó lè jẹ́ Port Harcourt ni ó jẹ́ Abuja ni ibikíbi tẹ́ ẹ bá wà ẹ kọ̀ sí iléeṣẹ́ Godwin Ìyá Ìjẹ̀bú. ẹ bá mi sọ̀rọ̀ lórí WhatsApp, ẹ lè pè mí, ẹ lè fi voice note lẹ̀, ẹ lè fi message lẹ̀ lórí WhatsApp, máa dá yín lóhùn bó ṣe tó àti bó ṣe yẹ. gbogbo ibi tẹ́ ẹ bá wà lè gbòógì wá máa dé, ẹ sì ní kábàámọ̀ pé ẹ kọ̀ sí iléeṣẹ́ Godwin Ìyá Ìjẹ̀bú. ẹlòmíì apákan ara ẹ̀ á máa kú, kí ló fà tápákan ara fi ń kú? ẹ kọ̀ sí wa ẹ máa mọ̀. ẹlòmíì ọrùn àdédé máa steve, ẹlòmíì àyà ló máa dùn, ẹlòmíì ẹ̀gbẹ́ ló máa dùn, ẹlòmíì á máa wúkọ́, ó lè wúkọ́ kókó ti wà lẹ́nu ẹ̀ tipẹ́tipẹ́ tí ò sì ní lọ. ẹlòmíì ìjẹ̀lẹ̀ ó máa ní ìṣòro àti breathe in oxygen, breathe out carbon dioxide. àwa máa ní ìṣòro, a máa ní kàtà gbogbo ìgbà. kí ló ń fà? ó ṣeéṣe kó jẹ́ asthma ni, ó ṣeéṣe kó jẹ́ bronchitis, ó dẹ̀ ṣeéṣe kó jẹ́ pneumonia cough ìwọ ní. tó bá ti kàn sí wa, èyí tó bá jẹ́ nú ẹ̀ ló máa dìtámì irú egbògi tá a lè kẹ́ra láti lè ṣe wa. ẹ ṣe mọ̀, mo ti sọ fún yín o, ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa 08033034777. iléeṣẹ́ Godwin last bus stop yín ni pẹ̀lú agbára Ọlọ́run. Remember, if it is not Godwin, it can never be like Godwin. I used to tell you, health is something to be treasured. Ire o. Good morning, good afternoon, good evening. My name is Okulor. I've continued to talk about people with kidney concern, but people are not understanding it. And that is why I'm going to lead protests in 5 eastern states. Just last night, I told people around Enugu with kidney issues to come. Look at them, all of them. And if you don't help, probably they are going to die. This lady needs dialysis. Look at, she's not breathing well. We lost 4 people last week. 4. Where is she from? Nsugbe in Anambra. Onyebe. Amuokwe Unudi. Enugu State. Ebe. Nkanu is. Onyebe ka for village gi. Oba Onyebe. Amet. Onyebe State. Ko be buye ni ade yo jiburu nwoke aza ka ọ na-acha ịgbawa agbawa. Nna Onyebe ka ebe. Udi. Eboni. Amuokwe. Amuokwe. Nsuka nne Onyebe. Amechi. Onyebe. Onyebe. Onyobe. Udi. Onyebe ke. Nsuka. Ogwu. Oka. Eziago. Ọba Anambra nne Onyebe ke ebe. Oluduma. Afibo. Onyebe. Nsuka. Eziago. Abia. Uzu 1 Nsuka. Obotu. Ebonyi. Eke. Ebe. Eziago. Enugu Ezike. Nsuka. Please, I beg all of us in the name of God. ẹ káàbọ̀ padà. Wow, mo nígbàgbọ́ pé béèyàn jorí ahun tó bá rí àwọn ìṣẹ̀dá èèyàn tí wọ́n wà ní ròpò táwọn èèyàn wọ̀nyí wà, àtọkùnrin àtobìnrin àtọmọdé àtàgbà wọn, ó yẹ kí kíní kan sọ kúlúkúlùkúlú sí yàn lọ́kàn wípé kò sẹ́ni tí nǹkan ò lè ṣe, kò sẹ́ni tí ò lè lárùn kan, torí ẹni tá rẹ̀ dá pé lónìí ó lè dá láìsàn lọ́la, ara ò pé pé òní ó lè dára ọlọ́kùnrin lọ́la. Now, pápápá ẹ jẹ́ ká wo symptoms and causes fún kidney problem. What are the symptoms of kidney failure? Many people don't experience symptoms during the early stages of kidney disease. Symptoms usually start when you have kidney failure, and they may include. Nǹkan gbìyànjú àti sọ bẹ́ẹ̀ ni pé nígbà tí àìsàn kíndìnrín bá bẹ̀rẹ̀, yàn pé àìsàn ló máa lead sí pé ó wá fail pátápátá, kò ṣiṣẹ́ mọ́. Kìí ṣe mídélé náà ni kidney máa, kìí ṣe ọjọ́ kan ni kidney máa dédé fail. Nǹkan ti máa ṣe wẹ́rẹ́wẹ́rẹ́ díẹ̀díẹ̀. Èèyàn lè máa mọ̀, ẹni tó bá tètè mọ̀, bí àwọn tó máa tètè ṣe, tó máa ń yára ṣe medical check up, ní làwọn ọ̀jọ̀gbọ́n fi máa sọ pé ká máa yẹ ìlera wa wò, ká máa yẹ ìfúnpá wa wò lóòrèkóòrè. Majority wo kì í kà á sí.
so ó máa ń jẹ́ káwọn èèyàn kan kí wọ́n live long than bí ọjọ́ tí wọ́n bá tètè kú ká ní wọ́n yẹra wọn wò. So kí ni tó máa ń tó jẹ́ symptoms ẹ̀? Feeling very tired, fatigue, yóò máa rẹ onítàn lemọ́lemọ́. 2. Nausea, kí náà ń kílẹ̀ ń pè nausea ẹ̀yin grammarian. Vomiting, gbogbo alamọ̀ ohun tó wọ́n mọ̀ bè. Confusion or trouble concentrating, nǹkan ò ní tètè yí ohun tó ń bọ̀rọ̀bọ̀rọ̀. Swelling, especially around your hands, ankles or face. Mo rí pé gbogbo aláṣẹ́rí yẹn ẹni tó gbé òwú, ẹsẹ̀ rẹ̀ wú, ọrùn ọwọ́ wọn wú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Peeing less than usual or not peeing at all. Bí èèyàn bá ti ń tọ̀ ṣeré nǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ o. Kàbí ká má rí tọ̀tọ̀ rárá, kàbí ká má mọ̀ tọ̀ rárá, ká sì máa mú mi. Nǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ o. So lára àwọn symptoms ẹ̀ ni cramps, dry or itchy skin, not being very hungry or food may taste metallic. Irọ́ o, àwa táyì tètè jẹ nǹkan o, ẹ má ṣeré kéré o, ẹ ṣọ́ra yín o. Or food may taste metallic. Kidney failure causes, diabetes and high pressure are the most common causes of chronic kidney disease and kidney failure. Àwọn tó ti ní ìtọ̀ ṣúgà tẹ́lẹ̀ tàbí tí wọ́n ti láìsàn ọkàn ó rọrùn fún wọn láti ní kidney problem. Okay, unmanaged diabetes can lead to high blood sugar levels. If your blood sugar levels are usually high, it can damage blood vessels in your kidney and other organs. High blood pressure means blood travels forcefully through your body's blood vessels. So ó láwọn nǹkan kan tán ló máa ń dí ẹ mọ̀ pé nù sàn ni ẹ̀jẹ̀ ń gbà, ó wá láwọn nǹkan kan tó máa ń dí iṣan yẹn lọ́wọ́. Tẹ́jẹ̀ ò bá ti flow dáadáa, ìyẹn ló máa ń fa high blood pressure. Kò dẹ̀ sí nǹkan tí máa ń dèdè ṣe náà ni pé ń tètè máa ń gbẹ̀mí èèyàn ìgbà tẹ́jẹ̀ ò bá sàn bó ṣe yẹ kó sàn. Okay, now without treatment, the extra force can damage your kidneys over time. Other causes that may lead to kidney failure include polycystic kidney disease, PKD, glomerular diseases including IgA nephropathy and other autoimmune kidney diseases including lupus, genetic kidney disease. So àwọn èèyàn kan máa ń jogún ẹ̀. Ó pọ̀ jàre, severe dehydration, a blockage in your urinary system, diseases that can affect your whole body like sepsis, heart disease or liver disease, certain medication, bóyá èèyàn ń lo oògùn kan lálòjù. Risk factors, kidney failure can affect anyone, but you may be at a higher risk of developing kidney failure if you have diabetes, have high blood pressure, have heart disease, have a biological family history of chronic kidney disease, have a congenital urological abnormality that affects your kidney structure. When you are over 60, have a long history of taking pain relievers, including over-the-counter products like non-steroidal anti-inflammatory drugs. So àti bẹ́ẹ̀ lọ ó pọ̀ gan, mélòó la kà nú ẹ̀. Eléyìí tó jàjú ń bẹ̀ ni pé number 1, kí gbogbo wa ká wà very careful n tí ń gbẹnu wa kọjá, n tá ń jẹ n tá ń mu ẹ̀já mọ́ nítorí dáadáa, bóyá ká máa jẹ nǹkan tó wà natural ju nǹkan tí wọ́n preserve lọ. Advice ni o. Second part òun náà ni pé àwọn gọ́ọ̀mẹ̀ntì wa number 1 òun ni pé ó yẹ kí wọ́n ní bóyá hospital tán máa kọ́, bóyá clinic, bóyá center tán máa gbé kalẹ̀ fún dialysis kidney problem. That is number 1. Tán dẹ̀ máa subsidize ẹ̀ tí ì ṣe owó gbówó táwọn èèyàn fi ń tọ́jú ara wọn yẹn náà máa fi tọ́jú wọn. At least gbogbo èèyàn ló ní ẹ̀tọ́ láti gbélé ayé. Secondly, òun ni pé to the best of my own understanding, táwọn gọ́vnọ̀ wa bá ń yáwó kan sọ́tọ̀ lóṣooṣù lọ́dọọdún láti tọ́jú àwọn èèyàn tó ní kidney problem, heart problem, kò bá go a long way. Because lọ́pọ̀ gbà àwọn èèyàn tá à ń sọ pé káwọn èèyàn dáwó fún lórí social media, àwọn èèyàn kì í sábà dáwó. Ẹ lè ní ìdí 10 million
kẹrí 500,000 àwọn èèyàn wọ́n á kàn máa rò lọ́kàn wọ́n á kàn máa assumed ń pé wọ́n ti máa rówó yẹn pé meanwhile ẹ̀dẹ̀ rí so kò kí help government ló lè help wa ló lè bail wa out ọlọ́run ní jẹ́ ká ní kidney problem ọlọ́run ní jẹ́ ká ní heart problem ọlọ́run ní jẹ́ ká àìsàn jẹjẹrẹ kó affect wa o àánú Olódùmarè ò ní fi wá sílẹ̀ bọ̀ káwa náà ká gbìyànjú láti tọ́jú ara wa àlàáfíà ara ńlẹ̀mí ara o ìtọ́jú ara tó péye ìkíyèsára ó máa help wa dáadáa àkàndọ̀rọ̀ Awikonko ló kọ́ mi ẹ like follow page mi lórí Facebook Awikonko television àti Awikonko TV ẹ subscribe sí YouTube channel mi Awikonko TV ẹni nǹkan pàtàkì tẹ́ fẹ́ kájọ sọ ẹ já sọ lórí WhatsApp +234-904-851-9362 +234-904-851-9362 èdè àti àṣà ilẹ̀ káàrọ̀ òjìrè bí òní wọmi o orílẹ̀-èdè ilẹ̀ káàrọ̀ òjìrè ní dàrú ìlú ẹnì kọ̀ọ̀kan wa yóò tòrò mẹ́nẹ́mẹ́nẹ́ àjùwàṣe o. àgọ́dọ̀ yóò dá sẹ́lẹ̀ fún ṣoògùn ẹni historical big cinema project ara iwájú ẹgbẹ́ ìròyìn ẹgbà àgọ́dọ̀ yọ sinimá ní látọwọ́ àkùdá ọ̀rọ̀ Awikonko. àgọ́dọ̀ yọ ọ̀pá kúbúkúbú lójúde ìṣẹ́rìmọ̀gbẹ́ apábùkù tanná oṣó orúurúwẹ̀wẹ̀ ẹ̀jẹ̀ kalẹ̀ àgọ́dọ̀ yọ ọ̀jásẹ̀ ẹ̀fọn ṣoògùn ó da yáyá mọ́ ní fún àfọ̀nbalẹ̀ ró kì í ìṣẹ̀ǹbáyé gbẹ̀ngbẹ̀nẹ̀ kì í tan alágbára tó gbóná girigiri tó da jẹnẹjẹnẹ bolẹ̀ lálẹ́ ó tù ó dáyé àgọ́dọ̀ yọ a powerful historical fact of àgọ́ ọjà a brutal takeover iṣẹ́ ìwádìí ìmọ̀ ìjìnlẹ̀ ti lọ jìnnà lórí pírójẹ́kìtì kárí onígbọ̀wọ́ tá ó jọ ṣe é lókù nítorí àwọn àrọ́mọdọ́mọ wa lẹ́yìn wa ọ̀la tí wọ́n mọ̀ wọ àrọ́bá àgọ́dọ̀ yọ bàbá ìtàn lórí fọ́nrán ní sinimá owó bowó owó ńlá la ti ná débi tó dé yìí ìdí abájọnu tá a fi ń wá onígbọ̀wọ́ tá ó jọ gbé kalẹ̀ dúró gbangba gidigba kó dọ̀bẹ̀ tá ó jọ máa bùlá tó bá jẹná tán tẹlifóònù nọ́mbà yìí ni kẹ́ ẹ máa pè 0915-147-9599 tọrọ wa bá ti jọ wọ̀ Polaris bank account Awikonko TV advertising company limited ní 409-189-9393 lẹ́wọ̀n máa sanwó sí àgọ́dọ̀yọ̀ a cinema project projecting a cultural heritage in O2 Jire land. Watch out.